Hello everyone, welcome back to Toyeen Talks. To all our wonderful and beautiful and handsome subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we're so happy you find us. Please don't forget to like, share our videos and subscribe to our channel and hit on the notification bell so you'll be notified for more upcoming videos. And in the comment section, please no derogative comments. Thank you so much. Till we see you in another video. Stay safe, stay blessed. We love you. Bye. Destiny ò ra mọ́tò fún bàbá ẹ̀. Ṣé ẹ gbọ́ mi? Kò ra mọ́tò fún bàbá ẹ̀. Bàbá ẹ̀ ṣì ń ṣe ọ̀kadà tì náà. Ẹ sì ń gbọ́ mi? Bàbá ẹ̀ ṣì ń ṣe ọ̀kadà tì náà. Tó bá ra mọ́tò fún bàbá ẹ̀, bàbá ò tún ní máa lọ Abẹ́òkúta lọ ṣọ̀kadà. Ẹ sì ń gbọ́ mi? Bàbá ẹ̀ jẹ ìyà púpọ̀. Tán bá sọ pé abiyamọ ń jẹ ìyà. Akamọ jẹ bàbá ìyà lórí Asisi. Ẹ sì ń gbọ́ mi? Bó ṣe ń dun anybody bó ṣe kú ìtọ́rákàmọ́ ò tí ì jẹ kankan nínú ayé. Ṣùgbọ́n a gbọ́ pé ìyá Destiny fi Destiny lẹ̀ fún bàbá Destiny. Ṣé ààrẹ ni sọ nínú ìtàn fún Destiny pé ìyá ò tọ́jú ẹ̀ kékeré ni? Ó mọ̀ nígbà tí àwa ìta wà bẹ́ẹ̀ ṣì máa ń sọ ní pé ìyá yín ò tiẹ̀ wà torí mi ò rí ìyá wọn kó wá wò wọ́n rí. Pé kí ìyá bí amọ̀ kó tiẹ̀ dà kán kó wá wo ọmọ ẹ̀. Àmọ́ ẹ mọ̀ kó sọgbọ́n ọmọ ìgbà tọ́mọ ti dàgbà tó ti gbójú. Wọ́n á ṣàpìtàn pé ìyá ẹ̀ bàbá òde lè léyà ńgbà tí ìyá ti ń wá kò sáṣe é ṣe ìgbà tí òṣà àwọn nìkan ṣe wọ́n bí. Ẹ ṣé gan. Ẹ dárúkọ ilé kan sí. Orúkọ mi ni Oore Ọ̀fẹ́ Adésínà.